ti bẹ̀rẹ̀. Ìyẹn ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ ayé wọn ò lẹ́yẹ rẹ mú. Wọ́n mú ní. Ṣèbí ọlọ́wọ́n bá ní òkú bí ẹran dà sílé ẹṣin. Ọba tó gbẹ̀gbọ́n lọ́wọ́ Ísọ̀ tó gbé fún Jákọ́bù ta ló fẹ́ sọ pé kò sí dáa. Ẹyẹ ọ̀gíńdà rí yẹn kò fẹ́yàwó fọ́lọ́wọ́n bá. Bọ́lámù tó fún láṣọ tó rẹwà gan láàrin ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ. Bẹ́ẹ̀kẹ́ àṣà ò gbàyàwó Ọlọ́run kó tó fún láṣọ tí ò bá gbà fún. Ọlọ́run ètò lọ́lọ́wọ́n bá tó ṣayé mi ní rere. Ọlọ́run ètò lọ́lọ́wọ́n bá ló ṣayé mi ní rere. Èmi ò kí sọmọ bàbá olówó mo tẹpá mọ́ṣẹ́ ọwọ́ mi ni. Ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ̀ lẹ́sìn lẹ́kọ̀ọ́. Ará mi tó bá gbójúlé wọn mo tẹ́tọ́ mà ni mo sọ fún ẹ yẹn. Aláyọ̀ èmi ti ná lọ́rùn lẹ́yìn iṣẹ́. Ẹ ò lè dá mi dúró. Bọ̀dá. Iṣẹ́ ìyanu Ọlọ́run tó tẹ̀lé mi lọ síbi gbogbo. Àní iṣẹ́ ìyanu Ọlọ́run tó tẹ̀lé mi lọ síbi gbogbo. Ó bẹ̀rẹ̀ láti Nàìjíríà. Ìgbà tí mo kọ́kọ́ wọnú plane, mo pàdé obìnrin kan, Olúwakẹ́mi special. Ìgbà tí mo wọlé tí mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Wípé ọmọ màmá ẹlẹ́jà ló bẹ̀ nínú plane. Bàbá tó bí mi ò wọnú ẹ̀rí, màmá tó bí mi kò wọnú ẹ̀rí yó. Ọpẹ́ ni fún Jésù. Mo wá bẹ̀rẹ̀ sí ní kọrin ọpẹ́, orin ọpẹ́ sọ́lọ́run lókè. Obìnrin yẹn wá gbọ́, ó dìde ó wá bá mi. Ó ní ṣé mi láláyọ̀ sìgá ọkọ ayé tí màmá. Ó ní mo ní rẹ́kọ̀dì ẹ lọ́wọ́. Ó ní tí mo máa ń gbọ́ nígbà gbogbo tó dẹ̀ máa ń tẹ́ mi lọ́rùn. Ó wá tọwọ́ bọ̀ ní bọ́ọ̀sì. Ó bá ka $1,500. Ó ní aláyọ̀ sìgá kọrinkọrin kó fi wá nǹkan jẹ tó bá bọ́lẹ̀. Olúwakẹ́mi special, mo dúpẹ́ pẹ́ òkun. Ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní ilẹ̀ rẹ̀ lọ́ni. Èmi ti ná lọ́rùn lẹ́yìn iṣẹ́. Ẹ ò lè dá mi dúró. Odito, it's alright. Women are German. C'est àlàáfíà lẹ wà. Ṣé dáadáa lẹ jí. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba tó jí wa láàárọ̀ yìí. Ọ̀pọ̀ ti sùn lóru àná. Ṣùgbọ́n láàárọ̀ yìí wọ́n jálẹ̀kùn lọ bá wọn nílé ni. Ọlọ́run ò ṣe tèmi àtiwọ́ bẹ́ẹ̀. Ó yẹ ká máa dúpẹ́ fún.
lónìí ẹ máa dúpẹ́ fún Ọlọ́run. Ẹni tó bá ń dúpẹ́ fún Ọlọ́run ọkàn á balẹ̀. Inú odù Ifá ibẹ̀ la ti fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí. Kí ẹ̀yin ènìyàn lè mọ̀ wípé Quran, Bible, odù Ifá ẹyọ kan ni, kò pé méjì. Inú odù Ifá ni Bible ti jáde, inú odù Ifá ni Quran ti jáde. Ṣùgbọ́n mo fẹ́ advice ẹ̀yin ènìyàn kí tó lọ sínú odù Ifá. Advice náà ni wípé gbogbo owó tó bá ní láyé máa fi ṣàánú àwọn ènìyàn. Kí inú tẹ̀ náà lè máa dùn, kí Ọlọ́run lè máa ṣàánú fún ẹ. Kò sí kankan nínú ayé asán àtìmọ́lẹ̀mọ́fò. Bó ṣe ń Olúwa ló máa ń ṣe ọlá. Ẹ rí kìnìún bó ṣe ní agbára tó, bí kìnìún ṣe ní agbára tó, kò rí lé kọ́. Òjò á pa, oòrùn á pa. Ẹ wá wo ìgbín kékeré, ìgbín Ọlọ́run kọ́lé fún. Ṣé rí pé ọ̀rọ̀ Ọlọ́run tó ọpẹ́ ojú ẹgbọ́n lọ. Tó bá fẹ́ kí ìdílé ẹ kó tòrò dáadáa, gbìyànjú kó máa ka Bíbélì, kí o understand, kó máa béèrè question lọ́wọ́ ara ẹ̀. Gbìyànjú kó máa ka Quran. Gbìyànjú kó máa ka odù Ifá. Má ka ẹ̀sìn mọ́, má ka pásítọ̀ mọ́, má ṣiṣẹ́ fún ẹ̀sìn, má ṣiṣẹ́ fún pásítọ̀, ṣiṣẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run. Ìwà ẹ̀sùn tí Ọlọ́run mú lé àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lọ́wọ́ nígbà tó lọ, tó ní kó máa wà káàkiri gbogbo ayé, ni wípé ẹ ronúpìwàdà, ìjọba Ọlọ́run kún sí dẹ̀dẹ̀. Kò ní kó á wà ẹ̀sùn fún yín wípé if you can come to my church, you have entered kingdom of God. Ibi tí ìgbàgbọ́ ní kánukun bá rọ̀ mọ́ ni kó ti lọ ṣẹ̀sìn ẹ̀. Ṣùgbọ́n nínú ẹ̀sìn ẹ̀yẹn, nǹkan tó ṣe pàtàkì jù ni wípé kí ẹ̀kọ́ Bíbélì tí ó ń kọ́ kó yé ẹ. Láàárọ̀ yìí tí bá ti ka ìwé odù Ifá mi tán, mo máa júwe oògùn kan fún yín. Ẹ mú báírò ẹ kọ sílẹ̀. Oògùn tó ní agbára ni o. Odù Ifá tí a fẹ́ kà láàárọ̀ yìí wà nínú ìwé Odù chapter 103 verse 1 to 2. Ó wà ní page 444. Orúkọ odù yẹn ní Ọ̀wọ́nrín Òtúá. Ọ̀wọ́nrín Òtúá. This is the odù. Ọ̀wọ́nrín Òtúá. Ògún dáhùn kọ́.
ohun yìí kó bá òun kó yé kó má yé yín, mo ti sọ fún yín sí. mo ń bọ̀ ní Instagram láti wá sọ òyìnbó fún yín. Facebook ni mo kọ́kọ́ mọ̀ kí tó mọ Instagram. èmi ò kí ń rí ìyálé kọ̀yàwó. I'm coming to Instagram. Hear the word of God first. ẹ jẹ́ ká ka odù náà. odù náà sọ wípé bí àṣẹ obìnrin bá rinlẹ̀ jù, ìṣekúṣe ni wọ́n máa fi ọkọ wọn ṣe. odù Ifá ló sọ bẹ́ẹ̀. tó bá ti jẹ́ pé obìnrin ló ń pàṣẹ nínú ilé, tó bá jẹ́ pé bóyá torí pé ó ní ṣéǹjì dání, ìṣekúṣe lobìnrin náà máa fọkọ ẹ̀ ṣe. A dífá fún Òréré tí ń ṣe aya Eléjìgbò àkọ́kọ́. A dífá fún Òréré tí ń ṣe aya Eléjìgbò àkọ́kọ́. Eléjìgbò àkọ́kọ́ ló sọ pé òun yóò fẹ́ Òréré. Babaláwo sọ fún un pé kí ó má ṣe fẹ́ ẹ. ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá ti rí ọmọ pupa, ayé yín ti bàjẹ́. bá ti rí ìdí tẹ́ bá ti rẹ́yàn, ẹ ò fẹ́ mọ ogun tó máa tẹ̀yìn ẹ̀ yọ. ẹ máa gbọ́rọ̀. Eléjìgbò àkọ́kọ́ sọ pé òun fẹ́ fẹ́ Òréré. Babaláwo sọ fún pé kí ó má ṣe fẹ́ ẹ, àti pé kí oore kan bá ń bọ̀ wá ọ̀dọ̀ rẹ̀. ó má ṣe fẹ́ Òréré, àti wípé tí oore kan bá ń bọ̀ lọ́dọ̀ rẹ̀, kí ó má ṣe garùn sí i. ẹ máa gbọ́ odù Ifá o. kí ó jẹ́ kí ó máa mú ire náà wá bá òun nílé ni. tí ìkan bá ń bọ̀ má kànú, á jẹ́ kí oore yẹn kó máa bá òun nílé. Ifá tó ń dá fún nìyẹn o. kí ó rú òbúkọ kan àti igba mọ́kànlá ọ̀kẹ́ owó. kí lè túmọ̀ òbúkọ? òbúkọ ni wípé kí ó fara balẹ̀. tí ojú bá fara balẹ̀, á rí mú. tí o bá fara balẹ̀, tí ẹran òbúkọ bá kọjá ládùúgbò ẹ̀, wàá gbóòórùn ẹ̀ wípé ó dàbí pé òbúkọ ti kọjá níbí. wàá fara ẹ balẹ̀, ìtumọ̀ lọ rú ẹbọ òbúkọ. wọ́n ní kó rú ẹbọ òbúkọ kan àti ìgbín àti igba mọ́kànlá ọ̀kẹ́ owó, kó dẹ̀ ní confidence. ṣùgbọ́n confidence yẹn kó má pọ̀ jù, kó má dẹ̀ wálẹ̀ jù. ìdí ni tó fi reduce owó yẹn sí ọ̀kẹ́ mọ́kànlá. Eléjìgbò àkọ́kọ́ sọ pé ẹbọ tí wọ́n yàn kò pọ̀ jù. ìran tó ń rí fún yìí kò pọ̀. ṣùgbọ́n kí òun má bá fẹ́ Òréré ni wọ́n fi bà ọ̀rọ̀ náà jẹ́. èyí kò ní jẹ́ kí òun ó ṣe ètùtù. lọ́jọ́ tí wọ́n sin Òréré bọ̀ wá sí ilé Èjìgbò àkọ́kọ́, èrò pọ̀ lẹ́yìn Òréré rẹpẹtẹ. àwọn ẹrú bàbá rẹ̀ tí ó tẹ̀lé Òréré pọ̀ rẹpẹtẹ, tí wọ́n sì ń dá oríṣiríṣi orin. òkìkí kan lọ bá Eléjìgbò àkọ́kọ́ nílé. òun náà sì jáde, ó lọ dúró síbi ilé àlàpà kan tí ó wà ní ẹ̀gbẹ́ ọ̀nà láti yọjú wo
wo ìyàwó tí wọ́n sìn bọ̀ wá bá a wá lọ dúró sẹ́gbẹ̀ẹ́ ilé ògiri alàgbà kan ó fẹ́ yọjú wo ìyàwó tó ń gbé bọ̀ wá bá wọ́n dẹ̀ sọ pé kó má yà ṣe àyọjú náà lẹ́ẹ̀kan. bí ó ṣe wò ó ní bí ó ṣe wò ó ní ọkàn ìyàwó kọrin báyìí pé igi yìí ni ẹ bá mi bẹ́, igi yìí ni ẹ bá mi bẹ́, ẹ bá mi gé e kí n rí bí yan kí n rí bí rí rìn gbẹ̀dẹ̀. bọ́n ṣe ń lọ síwájú wọ́n wá ní wọ́n rí igi kan ó ní kó bá wọn gé igi yẹn ìyàwó Eléjìgbò tó ń gbé bọ̀ ó ní igi yẹn kàn gé kúrò lọ́nà kí òun rí bí yan sọ́tún kó òun rí bí yan sósì kí n rí Eléjìgbò ọkọ mi. Òréré Eléjìgbò wéré ní àwọn ẹrú ọba Òréré gé igi ìrókò lulẹ̀. nígbà tí ó dé ibi ilé àlàpà ó tún kọrin pé ilé yìí ni ẹ bá mi wó, ilé yìí ni ẹ bá mi wó kí n rí bí rìn yan kí n rí bí rìn gbẹ̀dẹ̀ kí n lè rí bí ti yan kí n lè rí bí ti gbẹ̀dẹ̀ ilé yẹn ni kẹ́ bá mi wó ìyẹn ilé àlàpà o kí n rí Eléjìgbò ọkọ mi o. láì fi àkókò ṣòfò wọ́n wó àlàyé lulẹ̀ ó sì wó lu Eléjìgbò àkọ́kọ́ mọ́lẹ̀. igbe ni wọ́n gbọ́ tí wọ́n fi mọ̀ pé ènìyàn wà níbẹ̀. ìyàwó wọlé wọn kò rí ọkọ. kí ni wọn ó tó mọ̀ kí wọ́n tó mọ̀ pé ọkọ ni wọ́n wó ògiri pa. ọjọ́ yìí ni wọ́n pa òwe pé òwe tẹ́ ń palẹ̀ ní ọjọ́ yìí ni òwe jáde pé ẹni tí a ń gbé ìyàwó bọ̀ wá bá kì í gba ọrùn. ọgbọ́n wo ni odù Ifá verse 1 yìí kọ́ wa? ọgbọ́n tí odù Ifá yìí kọ́ wa ni pé tí a bá fẹ́ fẹ́ obìnrin tàbí obìnrin fẹ́ ní ọkọ kété tí a bá rin irú nǹkan bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ béèrè. tí a bá fẹ́ ṣe irú kan bẹ́ẹ̀ a gbọ́dọ̀ béèrè sí i kí o tó di pé a ó máa ná owó irú nǹkan bẹ́ẹ̀ lórí tàbí kí ìfẹ́ ó tó jìnnà lára wa. tí a bá ṣe ìbéèrè ní àsìkò tó yẹ bí Ifá kò bá fọ ire kò ní nira láti fi ẹni bẹ́ẹ̀ sílẹ̀. ṣùgbọ́n tí ọwọ́ bá ti wọ ọwọ́ tí ẹsẹ̀ bá ti wọ ẹsẹ̀ kí a tó béèrè. tí ìbéèrè bá tó àkókò a máa nira láti tẹ̀lé ohun tí Ifá bá wí. nǹkan tó ń tra àti sọ fún yín níbi ni pé kó tó di pé wàá márì kó tó di pé wàá dó ìyàwó máa dó ọkọ kó tó di pé máa bára yín sùn ẹ kọ́kọ́ lọ béèrè wípé nǹkan tí mo fẹ́ ṣe yìí ṣé ó máa da kàbí kò ní da, ṣé ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí ṣé ó máa fún mi nífọ̀kànbalẹ̀ ṣé kò ní fún mi nífọ̀kànbalẹ̀. ṣùgbọ́n ẹ̀yin ẹ ti gúnra yín ní gungun ẹ ti dúra yín more than 100 times ẹsẹ̀ pásítọ̀ ẹ jẹ́ bá mi sọ́nà mo fẹ́ fẹ́ ìyàwó kan rádaràda ni pásítọ̀ máa rí kò lè rí nǹkan kò lè rí àárín yẹn mọ́. bí ọkùnrin bá ti wá bọ́ sí pápẹ́ ìyàwó rẹ̀ bí ọkùnrin bá ti wá bọ́ sí pápẹ́ ìyàwó rẹ̀ tí ó jẹ́ pé ọkọ ni ó ń fọ pátá ìyàwó rẹ̀ ó mà ṣe o péwu. tí obìnrin ń jẹ́ aláṣẹ nínú ilé
irú ẹbí ọkùnrin bẹ́ẹ̀ gbọ́dọ̀ doríkodò. ẹ ń gbọ́ ìwọ tó ń sọ pé ìwà àtìyàwó ẹsẹ̀ tì wọ́n ní tí ọkùnrin ò bá ti láṣẹ nínú ilé tó bá ti jẹ́ pé obìnrin ló ń pàṣẹ ẹbí yín máa doríkodò láti gba ọmọ wọn kalẹ̀ kí obìnrin yìí má bàa pa á fún àwọn òbí rẹ̀ nítorí bí ọkọ bá kú ìyàwó yóò fẹ́ ọkọ mìíràn ṣùgbọ́n ènìyàn 10 kò dípò ẹnìkan nínú ẹbí. Kálukú ni yóò kó ipa tirẹ̀ nínú ẹbí a kò sì lè fi ọ̀rẹ́ ẹni tí ó bá kú rọ́pò rẹ̀ nínú ẹbí. ẹni tí odù Ifá yìí bá yọ sí nǹkan tó ní kẹsẹ̀ rẹ̀ o. fún oníbèrè Ifá yìí sọ fún oníbèrè pé o fẹ́ fẹ́ ìyàwó kan kí o má ṣe fẹ́ rárá. ìyẹn ìwọ Ifá tí ọ̀wọ̀nràn òtú abáyọ sí. wọ́n ní o fẹ́ fẹ́ ìyàwó kan pé o gbọ́dọ̀ fẹ́ obìnrin yẹn. oore tí wọ́n bá sì ń mú bọ̀ wá fún ọ ti ga ọ̀run wò. kí ènìyàn kan pèsè wípé òun fẹ́ fún ẹ lówó. hello sir, ṣé o gbàgbé mi? ó ti tó after 3 minutes. hello sir, ṣé o gbàgbé mi? tó bá yá ní wàhálà pọ̀ jù mí ìbá jẹ́wọ́ má pè mí mọ́. oore tí yẹn bá mú bọ̀ wá fún ọ má ṣe garùn wò. jẹ́ kí wọ́n mú wá bá ọ ní orí ìjókòó rẹ ni. bákan náà a ó kí obìnrin nílò láti má ṣe lo agbára bí ó ti tó. bí ó bá ṣe pé ọ̀pọ̀ ọ̀sán gangan tàbí kábàámọ̀ kó má bàa ṣe opó ọ̀sán gangan tàbí kábàámọ̀ lórí ìwà rẹ̀. ibi tí verse 1 parí nìyẹn. ẹni tí bíbélì kẹ́ sọ wípé ẹni tó bá wá nǹkan máyà yóò sọnù. ẹ̀rí ìdíwé tí odù Ifá fi dùn bí mo ṣe ń kà àbí kò dùn létí ẹ̀. ìwé tí àwọn awo yín lọ sọnù sínú igbó nìyẹn. àwọn kẹwọn ọmọ kan tó wà nínú ẹ̀ wọn ò dẹ̀ jẹ́ kẹ́ni tó máa mọ̀ kó mọ̀. sẹ́rí wípé wọn ò lè kú ire káwọn awo tó wà ní Nàìjíríà àbáròpọ̀wàdà. ẹ jẹ́ ká lọ sí verse 2. ọ̀wọ̀nrìn Òtúá verse 2. ká yẹ pópó ráhùnráhùn adífá fún eléjìgbò. wọ́n ní kí o má ṣe lọ sí inú oko fún ọjọ́ 7 kí o má bàa kú. àṣẹ pípa ìlú òun lè rojú ní eléjìgbò dáfá sí. wọ́n ní ìlú yóò rojú òde ìlú yóò sì tòrò ṣùgbọ́n kí ọba kí o má ṣe lọ sínú oko kí o má bàa kú. eléjìgbò ní òun kì í roko àyàfi tí òun bá lọ wo iṣẹ́ tí ẹrú àti ìwẹ̀fà ṣe. kí ni ó wá lè fa ikú fún òun nínú oko? ó pe awolékè, ó pe èsùn ọ̀dàrà lólè. ìtumọ̀ pé awolékè yẹn ó pe èsùn ọ̀dàrà lérè yẹn kò lè yé ẹ. ó pe èsùn ọ̀dàrà lólè kò lè yé ẹ. jẹ́ kí n là yé ẹ kí n tún tẹ̀síwájú. ó pe ọ̀rọ̀ Ọlọ́run lékè. ìtumọ̀ wípé ó pe awolékè nìyẹn. èsùn ọ̀dàrà, ó pe èsùn ọ̀dàrà lólè. ìtumọ̀ ẹ̀ ni wípé wọ́n ní kó sá fún wàhálà ó lóun ò ní sá fún. ó pe èsùn ọ̀dàrà lólè. ó wo
ọ̀run yànyàn bí tí kò ní kú láéláé. Ó kọ etí ọ̀gbọ́n ṣẹbọ. Ó kọ etí ọ̀gbọ́n sí ẹbọ. Nígbà tí ó di ọjọ́ kẹfà, ó lọ sí oko láti lọ wo iṣẹ́ tí àwọn ẹrú àti wẹ̀fà ṣe. Níbi tí ó ti wò ó, oòrùn mú. Ó ṣí adé orí rẹ̀ kúrò lórí rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹyẹ àgbègbò ní ọ̀dọ̀ wa ní Ondo State a máa ń pè ní ọ̀gbò. Ẹyẹ àgbò kan fò wá. Bí ó ṣe bà lé orí igi èyí tí ó gbẹ ni ó bà lé. Igi dá mọ́ ọ lẹ́sẹ̀. Àgbègbò fò lọ padà. Igi yìí ni ó ba ọba lórí tí ó sì gbé ẹ̀mí mì lójú ẹsẹ̀. Kábíyèsí. Àjìgbò ló dá igi lókè ló pa ọba. Ibi tá a kà dé nísìnyí, wọ́n ní ọba kan wà tí wọ́n ń pè ní Eléjìgbò. Wọ́n ní kó má lọ sí oko. Ó ní kò sí nǹkan tó ń ṣe lóko jù kó àwọn ẹrú òun. Nígbà tó dóko, oòrùn pa, ó wá lọ sí abẹ́ igi. Nígbà tó wá dé abẹ́ igi yẹn, ẹyẹ tó ń pè ní ògbìgbò ó wá fò wá sórí igi yẹn. Igi tẹ́yẹ yẹn máa fò lé lórí, igi yẹn ti gbẹ. Bó ṣe fò lé bí ègbìgbò ṣe fò lé igi yẹn lórí, igi sẹ́ látòkè, ó dápa Eléjìgbò nísàlẹ̀. Ẹyẹ fò lọ. Ó pe Awolékè, ó pe Èsùn Ọ̀dàrà lólè. Ó ní ẹni Ọlọ́run rùn. Ó ní kò sí nǹkan tó lè ti ṣẹlẹ̀ sí òun bóun bá kàn tẹ̀ fa wèrè lẹ́yìn, tóun bá kàn tẹ̀ dá wàhálà sílẹ̀. Èsùn ò lè ṣe òun. Ìwọ tó bá ti ń ṣe wàhálà, Èsùn máa ṣe é. Torí the word wàhálà means attack. Nǹkan tó máa kó ìdààmú sínú ayé ènìyàn. O gbọ́dọ̀ máa sá fún wàhálà tí o bá fẹ́ invite Èsùn wá sílé ẹ̀. Tí o bá fẹ́ invite Èsùn wá sílé ara ẹ̀. Ẹbọ tán ní kẹ́ máa rú fún Èsùn ní kẹ́ máa ṣe kí ni? Kẹ́ máa sá fún ìjà, sá fún wàhálà. Ọgbọ́n tí odù Ifá yìí kọ́ wa. Odù Ifá yìí kọ́ wa pé bí Ifá bá sọ̀rọ̀ kan, ìyẹn ọ̀rọ̀ tẹ́ bá kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a má ṣe fi òye orí gbé e. Bí ọ̀rọ̀ tọ́lọ́run bá ti sọ̀rọ̀, ẹ má fi òye orí gbé pé ọ̀rọ̀ náà kò lè ṣẹ. From example, ń sì kán lọ máa sọ fún irú Dangote wípé ó máa tálà. A wò pé èmi tí mo ní investment káàkiri, kí ló fẹ́ fa tálákà? Dangote lè di tálákà within 2 weeks. Tọ́lọ́run bá gbèsè dé. Odù Ifá yìí kọ́ wa pé bí Ifá bá sọ̀rọ̀ kan, kí a má sì fi òye orí wa gbé pé ọ̀rọ̀ náà kò lè ṣẹ. Torí pé Ifá mọ òní, ó sì mọ ọ̀la. Ọlọ́run mọ òní, ó mọ ọ̀la. Kí ni wọ́n ń pè ní Ifá? Kí ni wọ́n ń pè ní Ọlọ́run? Ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ifá jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tí o bá ka Bíbélì ẹ tó ka Kùránì ẹ tó bá yí ẹ, wàá mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la. Ọlọ́run á sọ fún ẹ wípé ọmọ mi kan báyìí mo fẹ́ ṣe lọ́la. Who know tomorrow?
àwọn àyànfẹ́ Ọlọ́run àti Ọlọ́run ló mọ̀ra. Tí kòkó bá fẹ́ ṣẹlẹ̀ lọ́la, Ọlọ́run àti sọ́lé fún ọmọ ẹ̀ wípé má bá wọn jáde lọ́la o, ọ̀nà fẹ́ gba ẹ̀jẹ̀ o. Ó ti mọ̀lá nìyẹn. Tí a bá rí ojú ọ̀nà ní ojú ẹni, tí Ifá bá sọ pé igbó ni, kí a gbà pé igbó ni yóò dà lẹ́yìn ọ̀la. Ìwọ tó fẹ́ lọ sí ìyìnbó, tó ti gẹ̀ẹ́tì iṣẹ́ tó fẹ́ ṣe lọ́hùn, tó ti gẹ̀ẹ́tì ilé, tí Ifá sọ fún ẹ pé o gbọ́dọ̀ lọ. Bó o lọ, bó o dọ́hùn, wàá kábàámọ̀. Wọ́n ní ọ̀nà yìí igbó ni, ìwọ kẹ̀ ò ní ojú ẹ̀kẹ́ ò fáìn ọ̀nà ni. Bó o bá gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run, máa tẹ́. Tí a bá sì rí inú igbó tí Ifá sì sọ pé ojú ọ̀nà ni, tí a bá lè forí tì í, ọjà ni yóò dà tí kò sì ní tú láéláé. Ọlọ́run ní kó lọ fábùké wo níta ló fẹ́ bá wo ní òòlè fábùké o. Wo ní kò fún ẹ̀yìn. Gbogbo ìyàwó tó bá máa rí, ó máa gbá etí ẹ̀ sí rere. Kágbó máa làgùn ẹ lórí. Ọlọ́run sọ fún ẹ wípé mọ́tò ní lọ àlọ́ wí fún àwọn tálá. O ní èmi, kí ló fẹ́ máa lò? Mọ́tò yẹn máa gbàdá gba iná. Ayé àwa worst torí ó kọ̀rọ̀ sí àṣẹ Ọlọ́run. Ṣé mo sọ fún yín lọ́sẹ̀ tó kọjá níjẹta kọ́ ni pé mo gbé mọ́tò fẹ́ yàn. Ọlọ́run ló pàṣẹ pé kí n gbé yìí. Mi ò mọ̀ rí. Ọ̀rẹ́ mi ni àjọṣe ìgbà tí mo wà l'Ondo State. Ìgbà tí mo kọ́kọ́ padà sílé bàbá mi, àwa mẹ́ta jọ rìn pẹ̀lú ọmọ kékeré kan. Ọmọ kékeré yẹn ti kọ́lé, èmi ti kọ́lé, ọ̀rẹ́ wa kẹta ti kọ́lé. Òun ò rí kankan ṣe. Olúwa ní kí n gbé mọ́tò mi fún pé kó máa fi wá nǹkan jẹ. Kì í ṣe ṣọ́ọ̀ṣì mi ló ń wá o. Ohun tí Ifá bá wa bá wí, kí a má sọ pé kò sí nǹkan kan o. Tí Ifá bá sọ̀rọ̀, kí a má sọ pé kò sí kankan. Mẹ́wàá máa ṣẹlẹ̀. Tọ́rọ̀ Ọlọ́run bá sọ wípé kó báyìí ni kò sí, tó bá sọ pé o fún bù, 100 máa ṣẹlẹ̀. Torí pé ọba Eléjìgbò ti ronú pé òun kò lè fi ọkọ́ roko débi kó máa gé òun lẹ́sẹ̀. Eléjìgbò ti ronú wípé tóun bá máa dóko òun kì í ṣiṣẹ́. Láì mọ̀ wípé ẹyẹ ló máa wá dá igi pa lókè. Òun kò sì ní fi idà roko. Ẹrú àti ìwẹ̀fà tí òun lọ bá lóko kò sì gbọ́dọ̀ kọjú ìjà sí òun. Ẹ kò rí i pé ìgbàgbọ́ níwọ̀nràn ló wá dígí lókè ló pa ọba. Agbègbò ògbìgbò níwọ̀nràn ló wá dági lókè tó pa ọba. Ẹ ṣe odù Ifá ìbá wa yọ sí fún oníbèrè. Ifá yìí sọ fún oníbèrè pé ilé rẹ yóò rojú, iṣẹ́ rẹ yóò rọrùn, ṣùgbọ́n kí o má ṣe lọ sínú oko ọjọ́ 7 yóò fi kọjá kí o má bàa kú. Ó lè jẹ́ òṣìṣẹ́ ni ẹ kàn sọ pé o gbọ́dọ̀ jáde lọ bí iṣẹ́ fún odidi ọjọ́ 7. Báwo mo ti fẹ́ gba sálárì? Kí ni mo fẹ́ sọ? Mi ò lè ṣe o. Wàá gba sálárì wàá kú. Wàá gba sálárì yẹn wà ní stroke. Wọ́n máa kó báyìí níbi iṣẹ́ yẹn lọ́jọ́ yẹn. Wọ́n máa jí nǹkan, wọ́n sọ pé ìwọ ló gbé. Wọ́n yíwèé níbi iṣẹ́, wọ́n sọ pé ìwọ ló ṣe tó bá gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run. Tàbí kí wọ́n ó béèrè lọ́wọ́ Ifá ibi tí kò ní dé fún ọjọ́ 7. Ayé kò ní sọ wa mú o. Búkọ̀ kan 1,000 ọ̀kẹ́
ní kí òru lẹ́bọ. Wàá farabalẹ̀ now. Wàá máa farabalẹ̀ kí o bá lè rí ọ̀tá ẹ, kó bá lè gbóòórùn ọ̀tá ẹ, kó bá lè mọ ọ̀tá ẹ. Wàá rú ẹbọ 1,000 ọ̀kẹ́ ní kí òru lẹ́bọ. Wàá jẹ́ kí ìgbàgbọ́ ẹ kó gbóná gan, kó high. Àwọn tó ń kọ síwájú ẹ̀ yẹn tó bá sọ pé kó lọ rúbọ ọ̀kẹ́ 9, ìgbàgbọ́ yẹn kò ní pọ̀ jù, kò ní kéré jù. Tó bá ní kó lọ rú ẹbọ ó bẹ̀rẹ̀ láti 100 lọ, ìgbàgbọ́ gbọ́dọ̀ strong. Self confidence means money. Kí o sì tẹ̀lé ìkìlọ̀. Odù Ifá yìí èèwọ̀ ẹ̀, ẹni tí odù Ifá yìí bá yọ sí, èèwọ̀ tó máa sá fún ni wípé kì í mu tàbí jẹ ọkà àbàbà. Irú ẹ̀ tí odù Ifá yìí bá yọ sí kò kì í jẹ ọkà àbà. Ṣé wá rí wípé Yorùbá ti gbé nǹkan sọnù. Ṣé wá rí pé àwa ọmọ Yorùbá ti ṣìnà. Àwa ọmọ Yorùbá lọ́lọ́run jogún Ifá fún odù Ifá yẹn. Ṣùgbọ́n ẹsẹ̀ ìragisẹ́gbẹ̀ kan ta ló ń pariwo kiri bí ajá nínú igbó, tẹ ló ń fọmọ lọ́mọ sí tutù, tẹ ń fọmọ lọ́mọ rúbọ, tẹ sọ pé ẹ ń sọ̀rọ̀ orí burúkú. Ẹ rí bàbá yín Ọọ̀ni of Ifẹ̀ tó lóun ń ṣe ọdún ọlọ́jọ́ rédèrèdè tí ẹ ń ṣe. Nígbà tẹ́dẹ̀ ń ṣe ọdún ọlọ́jọ́ náà, kí ló tẹ́ ẹ sọ fún ọlọ́jọ́ wípé kó bá yín pa Boko Haram àti àwọn kidnapper tó fẹ́ pa yín tán ní Ọ̀yọ́. Àwọn dìdìrìn ènìyàn. Ẹ mọye tí Ọọ̀ni of Ifẹ̀ yín ná sí eégún ọlọ́jọ́ tó bá pé fáwọn ará ìlú ẹ̀, ayé wọn máa sàn. Ní ìlú Ọ̀yọ́, ọba Ọ̀yọ́ ìkan la rí ń bẹ̀, àwọn boys tó wà lọ́yọ́ wọn ò ní láárí. Torí wọn mọ Ọlọ́run. Ẹ má fi odù Ifá ṣeré o. Òun ni bàbá ìwé. Ṣé rí thickness yẹ? Bíbélì ti wá rí. Ṣé ti rí thickness yẹ? Thickness yẹ ṣé ti rí. Ṣé rí thickness Bible tẹ́ fi ń gbá àwọn ènìyàn, tí àwọn pásítọ̀ fi ń gbá àwọn ènìyàn kiri. Ẹ ti rí thickness Quran tí àwọn àfáà fi ń gbá àwọn èèyàn kiri. Odù Ifá ò ní gbàbọ̀dì. Àwọn kìrìsìtẹ́nì, àwọn mùsùlùmí wọ́n ti gbàbọ̀dì torí nǹkan tó ń kà kò yé wọn. Ti Lárúbáwá rèé o, àwọn òyìnbó rèé o, kì í ṣẹ̀sìn wa o, kì í ṣe Bíbélì wa o, bí tiwa rèé o. Ẹ̀rí bó ṣe tóbi. Ẹ rójú tán nílẹ̀ Yorùbá, ẹ ń wá àìráyè kiri. You need to take time. Go and read your Bible very well. Read your Quran very well. Whether you need to buy Odù Ifá, whether you like it or not. If you are Yoruba, you need to get it. Àìjẹ́bẹ́ wàá jẹ èèwọ̀. Bó ti jẹ èèwọ̀ kẹ̀, kò sí iṣẹ́ tó ń lè ṣe sí ẹ lára, kò ní dáhùn. Ó ti pẹ́ tí mo ti ń wọ sí àìnú. Kò sí iṣẹ́, kò lè ṣiṣẹ́, ó ti jẹ èèwọ̀. Tó bá ti jẹ èèwọ̀, tó bá ti ka ìwé yẹn, Odù Ifá yẹn, wàá mọ nǹkan tó máa ṣe tó máa fẹ́ pa èèwọ̀ yẹn rẹ́. Nǹkan tó fẹ́ bá ń sọ láàárọ̀ yìí nìyẹn. Ó tán lẹ́nu, ó kù síkù. Èmi ọba Sólómọ́nì fẹ́ lọ relax torí ẹ̀mí fẹ́ ó ṣe àìlera. Ẹni tó bá ní béèrè ní ìṣẹ́jú 10 kó béèrè, bọ̀ọ̀ kó tó di kó máa béèrè.
èmi fẹ́ tọ̀ o mi ò dẹ̀ tọ̀ bára dìbò wọ́n bọ̀. ó ti mú calculator dání 1,500 ìlú ló jẹ́ máa ṣe o. máa bá tiẹ̀. ìgbà tí mo dé South Africa agogo 6 ìdájí ohun tí ń ràn mo ní kí ló dé mo wá bẹ̀rẹ̀ bí ará oko sọ fún mi ará oko kọ́ ni mí ní South Africa. kúrò lórílẹ̀ mi. Abiola Asudẹ ó kàn gbá mi ó gbá mi ó gbé a. olórí elégbè. Òòrùn ti ń yọ mo ní aago mélòó lólu wọn láago 6 ìdájí ni. mo yọ ọmọ akínláwọn mi pẹ̀lú Ọ̀túnba Ṣèyí Gloria. àwọn náà wá gbé mi ní airport yẹn wọ́n gbé lọ sí Kempton Park níbẹ̀ ilé wọn kò sẹ́rẹ̀ kí n dé sí. Victoria Hotel ni wọ́n ní dandan àfi kí n máa bá wọn lọ. oníbẹ̀. Aláyọ̀ sígá gọ́rígọ́rí Aláyọ̀ wọ́n gbé mi délé ó rò pé rárá mo ní ẹ bá mi wá mọ́tò kan kó máa gbé mi káàkiri. èmi ti iná lọ́rùn lẹ́yìn. I have forget mo ti gbàgbé pé mo fẹ́ júwe oògùn fún yín mo ti gbàgbé. oògùn tí mo fẹ́ júwe lélẹ̀ tí wọ́n bá ṣe oyún mọ́ ìyàwó ẹ nínú tó bá ti ń rọbí ó ń rọbí kò tètè bí ọmọ yẹn oògùn tí fẹ́ júwe yìí kò lẹ́rọ̀ o lò ó dáadáa kó tó lò ó. tí ìyàwó ẹ bá ń rọbí lọ́wọ́ àṣírí àwọn àjẹ́ mo fẹ́ fún yín yẹn àwọn àjẹ́ lọ́lọ́run fún ní àṣírí yẹn. ó ti ń rọbí odidi ọjọ́ 4 ọjọ́ 3 kò bímọ. ẹ wá béèrè lọ́wọ́ ìyàwó yẹn wípé ṣé o yàn lè ṣé kìí ṣe pé ọkùnrin mi ti lọ dó ẹ níta. ẹ tẹ nínú dáadáa o tó bá lóun ò yàn lè tó bá dẹ̀ yàn lè tẹ́ bá lo kíní yẹn fún ó máa kú ni o. ṣùgbọ́n tó bá lóun yàn àlè tó jẹ́wọ́ tó bá ti jẹ́wọ́ tán ẹ mọ ewé tó pè ní ewé ọ̀gbọ̀lọ̀ ẹ máa lọ gbó tí ẹ bá ti gbo ewé ọ̀gbọ̀lọ̀ yẹn ẹ wá gbé fún mu tí ẹ bá ti gbé fún mu ọkọ obìnrin yẹn gangan ọkọ obìnrin yẹn gangan a wá lọ sí kọ́nà a lọ tọ̀ tó bá ti tọ̀ sẹ́mọ̀ pé lẹ́yìn tọkùnrin bá tọ̀ tán ó ní ìtọ̀ kékeré kan tó máa ń lé sójú okó ẹ̀ a wá fi ọwọ́ sí a wá ní kí obìnrin kó sí báyìí láàrin 5 minutes oyún yẹn máa bẹ́ síta oyún yẹn máa fò jáde ni ṣùgbọ́n tí obìnrin yẹn tí ò bá jẹ́wọ́ ọmọ yẹn máa fò jáde obìnrin yẹn máa kú. àṣírí ńlá mo fún yín yẹn o tẹ bá fún mi ní 1 million kò gbé tẹ fún mi ní 2 million kò gbé
lọ kọ́ sílẹ̀ bí mo ṣe sọ yẹn. Ẹni tí ìjà ò dé bá ló pera ẹ̀ lọ́kùnrin. Arise. Má nìkan sọ̀rọ̀ kan níbi ilé kan wípé please continue how to be abusing our leader that is doing bad. Èmi ò kí ń bú èèyàn. Gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ fún wọn yẹn kì í ṣe pé bá mo ń bú wọn. Ọmọ mi ni wọ́n jẹ́. Tó ń bá ń ṣe nǹkan tí ò dáa wọ́n ń bá wọn wí ni kì í ṣe pé bá mo ń bú wọn. Ipò tọ́lọ́run fi mí sí nìyẹn. Mi ò sí lábẹ́ ìjọba kankan kèmí. Nǹkan tọ́lọ́run dá mi fún ni wípé ìjọba tí ó bá ṣe wèrè kí bá wọn wí kí máa advice wọn. Báyìí ni kẹ́ ṣe ṣe, báyìí ni kẹ́ ṣe ṣe. Èmi ò lè jẹ́ president. Ipò méjì ti president lọ náà. Nǹkan báyìí ni kẹ́ ṣe tí máa fi tòrò. Nǹkan báyìí ni kẹ́ ṣe kí ló máa fi tòrò. President tẹ́ máa yàn. Ìlú báyìí ni kẹ́ ti lọ yàn. Nǹkan báyìí lẹ́ máa ṣe tí Boko Haram máa fi fi ń sílẹ̀. Tí kidnapper ní sí mọ́. That is my job. Ọlọ́run ti fi mí ṣe aláṣẹ fún gbogbo àgbáyé. Adé tó wà lórí Elizabeth kò tó half tọ̀dọ̀ mi. Mi ò lè máa sọ̀rọ̀ kí Elizabeth máa sọ̀rọ̀ ó máa gba ìfọ́tí. Ṣùgbọ́n lójú yín kí ni má ní sọ yàwó. Èmi ló mọ nǹkan tí mo rí ẹ̀yin ò rí. Èmi ló mọ nǹkan tó ń tẹ̀lé mi kiri. Torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ oní aláìní làákàyè ló fà tẹ́ fi ń wò mí báyìí. Ẹni tó bá wà nínú ẹ̀mí tó bá wò mí dáadáa wàá mọ̀ pé mi ò kì í ṣẹgbẹ́ bàbá alákú bàbá. I am 234 years old. Nígbà tí mo wá sáyé lákọ̀ọ́kọ́ mo lo 100, ẹ̀kejì mo lo 100. Now I am 34 years old. I was born 5/5/1987. Awólọ́wọ̀ died 9/5/1987. Oògùn tí mo júwe fún yẹn lọ kọ́lẹ̀ má gbàgbé o torí tọjọ́ ogun. Bó ṣe rí nìyẹn. Ta ló ti ní béèrè kí máa lọ? Ṣé ìbéèrè ti tán? Mo fẹ́ lọ relax. Mi ò kí ń sùn. Ọ̀run ló máa ń bá mi sọ̀rọ̀. Àkókò ti tó lọ ṣiṣẹ́ tí mo rán ẹ. Iṣẹ́ tí wọ́n ní kí deliver fún yín láàárọ̀ mo ti deliver. Ẹ̀yin ti Instagram mọ́ ń bọ̀ láìpẹ́ yìí. Mo fẹ́ bá yín. So, àbá yín sọ̀rọ̀ ìṣẹ́jú 5. Máa lọ. Any question again? Ẹni tó pé Sopra Labiso ayọ̀ yìí tó sọ pé kí n júwe oògùn yahoo fún ẹ o ò ní ṣoríire. Àṣẹ́tìgún bẹ́ẹ̀ yẹn. Mo ti sọ fún yín pé ẹni tó bá pè mí fúnṣẹ́ yahoo àyà ẹni wèrè. Mi ò kí ń ṣe ọba oníjìbìtì. Mi ò kí ń ṣe ọba tó máa ń gbèsè yín rọ. Mi ò kí ń ṣe ọba tẹ́lẹ̀ fowó tù lójú. Mi ò kí ń ṣe ọba tẹ́lẹ̀ fi mọ́tò tù lójú. Olóòótọ́ nìkan ló lè tù mí lójú. Àtẹni tó bá nífẹ̀ẹ́ Ọlọ́run. Ṣé question ti tán? Ẹni tó lóun lálàá
wípé tó ń bá pàdé obìnrin kí ló túmọ̀ sí aláìó deep wàá sọ fúlì lọ́wọ́ àdìmí lórí WhatsApp kó sọ aláyẹn fúlì ìgbà láwọn tó mọ̀ ìtumọ̀ tá máa fún ọ̀rọ̀ obìnrin kí lóbìnrin ṣe fún ẹ tó bù ẹ jẹ ni. òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run SFK ní láìní mi ní Instagram go there. My name is Adelano Adekunle Solomon aka Talofeku Baba Agba one before but now King Solomon for all nations whether you like it or not. Mo bá lórí oṣó, mo bá lórí àjẹ́, mo bá lórí ẹlẹ́bọ lóògùn, mo bá lórí gbogbo president àgbáyé pátá, mo bá lórí gbogbo àfáà ayé, mo bá lórí gbogbo olúawo ayé, mo bá lórí gbogbo wòlíì ayé. Bó ṣe rí nìyẹn. Àbọ̀rọ̀ la sọ fún ọmọlúwàbí tó bá dé inú rẹ̀ àdìdì lọ́ra ìwé òfà yín tó tẹ́ra ìwé òfà ò nídìí wòlíì mọ́, ò nídìí àfáà mọ́, ò nídìí anything mọ́, ìwọ fúnra lọ́wọ́ máa ṣiṣẹ́ gun ara rẹ̀. tó bá lálàwé pé wọ́n wà ní inú jet pẹ̀lú fámìlì ẹ̀ wàá gbàdúrà wípé kí wà àti fámìlì ẹ̀ kẹ́ má bàa kú lọ́jọ́ kan ẹ fẹ́ padà sùn ni. Nǹkan tí ó máa gbàdúrà lé lórí nìyẹn wípé kí ikú tó máa pa ẹ̀wà àtàwọn fámìlì ẹ̀ lọ́jọ́ kan kó má ṣẹlẹ̀. Nǹkan tó máa gbàdúrà lé lórí nìyẹn. My mother is from Ondo State. My mother is from Ondo State. My father is from Ijebu. Òpin gbogbo ọ̀tá gbọ́ ni pé kábẹ̀rẹ̀ ló akápá ọ̀fẹ́rẹ́ mọ́. Èrè mi kan lásán anybody gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìbá ṣe rere, ìbá ṣe búburú, ẹjọ́ létí kó gbọ́ nǹkan tẹ̀mí sọ fún ìjọ. Báyìí ni mo dúró. Bye for now.